lówó. ẹni tó bá bí owó kì í lówó. tó bá ṣe pé ẹran jíjẹ la fi sanra ni ó yẹ kí olóko sanra ju gbogbo ẹran lọ àti kìnìún. àwọn kì í jẹ ẹran ní jẹ síbẹ̀síbẹ̀ kókó owó tiwa. màálù sèré òun ò ní jẹran ewé ní jẹ ó sì tóbi ju gbogbo àwọn tí jẹran lọ. ìwọ tó tọ́lọ̀ ń fún lọ́gbọ́n òun mọ kí àbò mọ̀wé ó wá fẹ́ dolówó. ọmọ tó rà bó mọ̀wé wọ́n fẹ́ dolówó. o ò fara ní ìtọ́lọ̀ ń fún ẹyẹ tó ra máa mọ̀ gbàgbá èyí tọ́lọ̀ ń fún mi nìyí. ìtọ́lọ̀ ń fún ẹ nìyí kó o fara mọ́. kì í ṣe ọgbọ́n tó ní ló jẹ́ òní ló jẹ́ kó lówó ọ̀hún. kì í ṣe ọgbọ́n tó ní lójú òní owó tó ní. ẹni tó sì tòṣì tí ò ní kì í ṣe kó bọ̀. ẹni tó sì tòṣì tí ò ní kì í ṣe pé káyìí máa ṣe àgbógbọ̀. láàánú abẹ́lòbe yẹ̀sídádọ́ lábẹ́ bùgìnà làkàdá kò ló lábẹ́ mẹ̀sìlákọ́. làkàdá kò ló lábẹ́ mẹ̀sìlákọ́. لقد بيسرا والذي ربنا لقد قلنا بين مثل قارون tó bá yá sí pé gbogbo olówó gbogbo ẹni tó gbọ́n lólówó ni. tó bá yẹ pé gbogbo ẹni tó gbọ́n lólówó ni. làkàna kúlù làbí bí mísìlá kọ̀ọ̀rún gbogbo wọn bá dàbí Kárúnà náà níbi tí wọ́n lówó dé. gbogbo wọn ìbá dàbí Kárúnà náà níbi tí wọ́n ní owó dé. àmì ẹlòmíì ò mọ̀ pẹ̀lú òmùgọ̀ ẹ̀ ó lówó ju ẹni tó. ẹlòmíì ti jẹ́ òmùgọ̀ ni pẹ̀lú bó ti jẹ́ òmùgọ̀ ó tún lówó jẹ ẹni tó gbọ́n lọ. yóò sì mú ẹni tó gbọ́n sábẹ́. yóò tún wá mú ẹni tó gbọ́n yóò mú sábẹ́. yóò máa sanwó oṣù fún. yóò tún máa sanwó oṣù fún. ومن الدليل على القضاء وحكمه أوصى الذي بوظيفة الأحمد. kádàrá ibi tí kádàrá lágbára dé. ibi tí kádàrá lágbára dé. bóṣù labib ó rẹ̀ ni tó gbọ́n yóò dá lórí kura. ó rẹ̀ ni tó jẹ́ tó gbọ́n yóò dá lórí kura. وطيب عيش الأحمد. ó wà á rẹ́ni tó yá sí pé àhàmákù ni ó bọ̀ parí. ó bọ̀ parí. ó sì ń ṣẹ́bi ó ń gbádùn. ó sì ń ṣẹ̀lẹ̀ ó gbádùn. owó ò máa gọ̀ nù. owó ò máa gọ̀ nìyẹn. لكنما رزق ẹni tó lé tó lẹ́kọ̀ọ́ kò rówó. ẹni tó lẹ́kọ̀ọ́ kò rówó. ẹni tó kò lẹ́kọ̀ọ́ ọ̀tá ni méjèèjì owó àti ẹ̀kọ́ ọ̀tá làwọn méjèèjì. owó àtẹ̀kọ́ ọ̀tá làwọn méjèèjì. man kíni. لكنما رزق tábà ti fún lẹ́kọ̀ọ́ nìyẹn a ṣe lè wọ̀ fún pé ìwọ má tún lówó mọ́. ẹni tá a bá ti fún lẹ́kọ̀ọ́ ní a ṣe lè wọ̀ fún ìwọ má tún lówó mọ́. méjèèjì wọn ń pàdé papọ̀. méjèèjì wá gbọ́ parí òun náà lẹni tó tún wá lówó. ó bá parí òun náà tún lówó parí ọlọ́run sì di ọ̀ bí owó èlówó. ẹni tó bá bí owó kì í lówó. tó bá ṣe pé ẹran jíjẹ la fi sanra ni ó yẹ kí olóko sanra ju gbogbo ẹran lọ àti kìnìún. àwọn kì í jẹ ẹran ní jẹ síbẹ̀síbẹ̀ kókó owó tiwa. màálù sèré òun ò ní jẹran ewé ní jẹ ó sì tóbi ju gbogbo àwọn tí jẹran lọ. الأحمد.
tọ́lọ́run fún lọ́gbọ́n òun mọ kí àbò mọ̀wé ó wá fẹ́ dolówó. ọmọ kí wọn bọ mọ ìwọ fẹ́ dolówó. o fara ní ìtọ́lọ́run fún ẹyẹ tó ra máa mọ̀ gbàgbá ìtọ́lọ́run fún mi nìyí. ìtọ́lọ́run fún ẹ nìyí kó fara mọ́. ara wípé yàn gba kádàrá nìyẹn. ara gbígba kádàrá nìyẹn. وأن تؤمن بالقدر خيره وقال فأخبرني عن الإحسان. tó wá lọ bẹ́ẹ̀ la wá ṣàlàyé débi wípé àwọn fàlásífà wọ́n pín sí méjì. falsafatul muslimin falsafa àwọn mùsùlùmí àbí ká pè ní alifalasifatul muslimun àwọn falasifa philosophies tí wọ́n jẹ́ mùsùlùmí àti sọ àwọn yẹn wọ́n lè má jọ wọn lárúbáwá